kọ́ṣẹ́ bíríìjì àti ní mọ́ ọkọ̀ àti ní mọ́ ọkọ̀ ṣọ́ nígbè mbèṣì òsè ìyá tí ọ̀gbọ́n ìyá tí ọ̀pọ̀lọpọ̀ wọ́pọ̀ gbogbo ọmọ àwọn ìjọwọ́ àwọn ìfàlẹ́ ní sẹ́kì ìjọwọ́ ìpele ìjọwọ́ ìpínlẹ̀ ìjọwọ́ ìpínlẹ̀ ìjọwọ́ agbóṣàgbóṣàgbó ìjọwọ́ iṣẹ́ ẹni gbé ní ìjọwọ́ ìmọ̀bọ̀ ìjọwọ́ ìtẹ́tẹ́tẹ́ ìjọwọ́ ìjọwọ́ àfihàn ìjọwọ́ àfihàn ìjọwọ́ àfihàn ìjọwọ́ ìpéyàdó ìjọwọ́ àwọn ìjọwọ́ ìtàgbàṣà ìjọwọ́ àwọn ìyá ìjọwọ́ ìpàgbà ìjọwọ́ ìṣàbólàkẹ́ ìjọwọ́ ìpàjọwọ́ ìlẹ́kẹ̀tọ̀ ìjọwọ́ ìjọ ẹ̀kọ́ ìjọ àbọ̀ àfọ ìjọwọ́ ìjọwọ́ yìí ìjọmọ́kà ìjọ àsìkàtì ìjọwọ́ ìjọ àpapọ̀ wọ́n yọ ọ̀bọ ìwọ̀n bọ̀ ọ̀bọ wọ́n wàtàkọ́ jù lápá àwọn ẹ̀wọ̀dọ̀ ọ̀nà ìwé olódì ìtàgbọ̀n mọ́ni olùkọ́ náà tó fún tòun ilé ẹ̀kọ́ tọ̀rọ̀ tó sáré ìwé ọ̀bà rẹ̀ wọ́n ó jẹ tẹ́ ni wọ́n sọ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ náà mọ̀ ọ̀dọ́ jù náà sọ́wọ́ àtàlẹ́ ìlú ọ̀tọ̀ ní ẹ̀yìn àtẹ̀bẹ̀ yìí méje kan méje fẹ́ bu àkọ́ta àwọn ẹ̀yìn mẹ́lẹ̀ ọjọ́ tí ní sọmọ wàá jẹ̀ṣẹ̀ àtọ̀bà tó mọ̀ ní ẹ̀dẹ̀ lákẹ́sùdà náà jù kọ̀là náà jù àyà náà jù ìyàwó ìṣọ́ ilé ṣẹ́ ẹ̀dọ̀bà àtọ̀bà tó mọ̀ ní ẹ̀dẹ̀ inú wà fún ìgbàlùkọ́sọ náà fún ọjọ́ àti ìmọ̀ ní fún ọ̀rẹ́ níwọ̀n àgbẹ̀ fẹ́ ìgbéyà tó mẹ ní yẹn gbẹ̀gẹ̀ ìbáwọ̀ gbẹ́jọ níbi mẹ ní àṣẹ bí wọn àmì sí ẹkùn àmì sí àyà ẹ̀fọ́ ọmọ ní àmì àtàwọn ọba jùmọ̀ jùlọ ní àfẹ́ ọba nílẹ̀ ọba jùmọ̀ jùlọ fún àṣẹ ọmọ ní fún ọ̀rẹ́ àṣẹ àfẹ́ ká pé yẹn ọba jùmọ̀ jùlọ àtàkì
Oh, that's it. Festival 2024 hewani washedi ya mwenye lafi last week nji uchini huwa wake fair vidomu yubi na kebla mwakebani beno fair vidomu mwakebani beno unabini kufinitele fair mene ogba nima ogba nama ogba wasa washedi wa eko ni mini afio mene abashwa jinte ni abashwa jinte ni no lebine ni na abashwa noji
kusuna to abaho ni dani abaho ni babulo mushito ejenche edomo shine kwake abachu bechumo fe pepe no ko ba kwa screen no bana kele jenche yale na fuemu yale na fu eje mo fi amu ne bote omo yale na fu eje mo fi amu ne bote omo tani ba bote ma ba tru oyi tani ba bote yale na ba na ke ko ba bote mi hu ko ba bote mi hu babulo mo jenche ba shabu babulo mo jenche ba shabu ba shabu ke wo mi ke shabu ke wo mi pe ncho ake be eshi ake ubanye ofita meni batu ni heni wo meni onana me yo mi fe asha me ke wo eji meni atu ame eji meni atu ame ni ameshe ake ame bata yale na afo emi koni ake ho ni breno no na ni egbeja no to enu ji no na aka ko bana ke wo fu lo mo ye ni agbene wo man klalo show no talo na mo ye ni wo ye babulo mo shiche ejenche yale mo agbene wo ye yemi ya ko me wi yemeji na ko me wi ya ni anamu asha ameke wo ni amebatu kusuma agbene ko ko me bana ke na yomu ayemode na yomu ayemode le hu yale ni afo emi ọ̀pẹ bí ẹ̀nà agbẹ̀nẹ wọ́n yìí wúlọ̀ mọ̀ asafo akyẹ̀mẹ̀ asafo anyẹ̀mẹ̀ amẹ̀fẹ́ amẹ̀ bí ẹ̀nà ẹ̀nà bá yẹ kòsùn ní ìdásí kòsùn ilẹ̀ ẹ̀nẹ́jì ní sọ́mọ̀ ilẹ̀ blẹ̀ omi ẹ̀nà bá aṣọ ṣe ní ẹ̀hó mu nà jìnnà ní nà akẹ́ ìyànà bí ẹ̀nà wọ́n kọ́ bá pẹ́ akókòlá ajenshi ni abaho ni bakokura ajenshi na abaho no kokwa bi ene na yesu ni na wa shi bra wa zoom lens we dey ya say support bra wa zoom lens ya say we be ni the thing is you can stand on the no wole ni bi ni abaho wa ko na abaho no na wa ulo pe baba na ko to ba himi ko baba na ke mene to ba jenti ni shomo ebi abaho ni homo de no ko experience no mene wakanya ya nuwa ya wo mala ya shemo de ko ni mo ani akwa ko be no fi ano emu no ko kwa bi na ke jano to no na ko ni many of me atu ame je mu keke mo beti o yale ya mi ne fi ono dano ba bote mi gbabu lo mo nche ba shabu ke wo mi bana ke shije many of me asha ame fe ke wo mi asha ame fe ke wo mi dani ame bote mi no ni ajeshi ne o baba ni gbenu ekume ko ni ekwe beni e ba ya ni ti ya na le ni le ajeshi ya na le ni le ajeshi wo nke agbo na dana agbo na bote mi na ba asho ni lebi no kanya bi ene no ba ya le feel ba ya le feel yake the process we say the process we say ba ya le feel no fear no femi ake echenchu oba amuna kuni
wasa wa banya gbẹ̀lẹ́kọ̀ bẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ní kùsù ẹ̀yà là kàmá banya gbẹ̀lẹ́kọ̀ ní nyẹ̀wọ̀nyẹ̀nyẹ̀kọ̀ ẹ̀kọ́ wọ́n bí àná lájẹ̀ ní ọmọ ṣì ọba yà lẹ̀ step by step ní lẹ́nà ní yà ní wọ́n ní ọmọ lẹ̀ ayé ṣiṣẹ́ ìrora ọba sá ọba gbẹ̀lẹ́kọ̀